tí ẹ̀ bá náà máa ń lọ sí ilé ìwé afẹ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ nípa ìwé kó lè expose kó lè ní àwọn ìmọ̀ tí ẹ̀ bá gbé ọmọ lọ sílé kéwú agbàgbọ́ kó lọ kẹ́kọ̀ọ́ ọmọ tí ń lọ sí church agbàgbọ́ kó lọ kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run àbájáde àwọn ẹ̀kọ́ yẹn á fi kọ́ aráàlú á fi kọ́ ará àdúgbò wọ́n á mọ̀ pé lóòótọ́ ẹni bẹ́ẹ̀ kọ́ gidi jáde. Mo fẹ́ kẹ́ bá mi wo àwọn àwòrán yìí kàlẹ́ndà yìí ti pẹ́ Sanni tó fẹ́ Jẹ́mílà ẹ̀kọ́ wo ni àwọn ọmọ wa máa rí kọ́? Ẹ wo bàbá yìí tó ń ṣe alhamdulillah on your wedding Sanni àti Jẹ́mílà ṣé ti rí Sanni ṣé rí Jẹ́mílà ṣé rí Sanni tí ń san ọmọ ọlọ́mọ nígi ṣé rí Jẹ́mílà tani kọ́ máa jẹ̀jẹ̀kújẹ ṣé ẹ mọ ibi táyé Jẹ́mílà yẹn máa ibi nítorí ògo ayé mọ òun náà nìyẹn kò sí nǹkan kan míì tó lè ṣe láyé mọ́ ju bí tí wọ́n bá rí ẹ̀ka ti gbé ń bá gòlè lórí. Ẹ̀kọ́ wo lẹ fẹ́ kí àwọn ọmọ wa kọ́ṣẹ́? Ẹ ṣàlàyé fún mi. Ẹ jẹ́ n fi ti bàbá òkè hàn yín. Wàhálà wà o. Owó ẹ̀sìn. Owó ẹ̀sìn. Ọlọ́run ni ó sanwó owó ìmọ̀. Owó ìmọ̀. Àjàdé tó ṣe pé kúra lè ná. Ọlọ́run ni ó sanwó owó ẹ̀sìn. Ọlọ́run ni ó sanwó owó ìmọ̀. Àjàdé tó ṣe pé kúra lè ná. Ọmọ ọdún mélòó lọmọ tí wọ́n gbé lẹ́sẹ̀ yìí máa tó torí Ọlọ́run. Sàríà iná ń gbé bọ̀ nílẹ̀ Yorùbá o kán máa wá kí gbogbo àwọn ọmọ ọdún mẹ́fà méje mẹ́sàn-án mọ́lẹ̀ kán máa daṣọ bò wọ́n lórí kán ba àtúbọ̀tán ayé wọn jẹ́. A sì wí tán wọ́n ní ẹ̀sìn àlàáfíà ni. Ẹ tún jẹ́ àgbà yíyẹ̀wò gbogbo ẹ̀yin èèyàn ẹ tún gbà yíyẹ̀wò torí Ọlọ́run. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹ sáré tún bá mi wo eléyìí o nǹkan ń ṣẹlẹ̀. Hi, what's your name? China. I have a daughter who's almost your age. How old are you? 14. Are you having a fun time here with your dad? Shamila is not my daughter. She is my wife. Ṣé bí Yorùbá pé tí ń tini lójú jolè lọ́wọ́ wà? Ẹ̀kọ́ wo ni wọ́n mẹ́sẹ̀jì wo ni wọ́n pass sí community tẹ́ fi ń gbé kínní sí àwọn orí Facebook tá a fi ń rí tá a fi gbé fídíò tán lè rìkọ́ọ̀dù ẹ̀ tí wọ́n sẹ́ǹdì ẹ̀ táwa repost ẹ̀ tá a sọ pé káwọn ọmọ wa má lọ rọ́ọ̀lù wàhálà táwọn ẹ̀sìn tí wa má lọ torí bọ òsì báyìí tẹ́ ẹ̀ ṣépè fún bàbá ńlá kú bàbá yín ṣé ń tàn bàbá yín hù níwà ìdá àwọn bàbá yín èwo ní 60 70 nínú wọn ṣé tí wọ́n hù níwà ìṣe tó dáa ni. Gbogbo ọmọ Yorùbá tàtà ẹ múra 2027 ẹ má jẹ sáré ọ wọlé ẹ múra Kristẹni lọ gba PVC ẹ dìbò fẹ́ni tí ó fi alọ́kàn balẹ̀ tí ò ní gbé sàríà wọlé táwọn wọn ò ní fogun jà wá tí wọn ò ní sáyé wa dáradára. ẹ jẹ́ ṣe a kìlọ̀ fún yín pé ẹni tí bá ń wọ ẹni ọjà bàbá ẹ̀ lówó yóò padà pàdé ẹni ìyá ẹ̀ jẹ lówó. A kìlọ̀ fún yín ẹ má bu ẹlẹ́sìn Christianity ẹ má bu ẹlẹ́sìn traditionalist Kùránì yín ò wí bẹ́ẹ̀ Kùránì ni ẹ má ṣe bú wọn ẹ fọ́n kálukú lẹ̀ kó sẹ̀sìn. Kùránì ojú ogun lẹ̀ ń lọ kà nígbà tá a wà lálàáfíà ní tí ń dá wàhálà lẹ́nu àwọn àyà ojú ogun ń bẹ tó jẹ́ pé ojú ogun la sọ kalẹ̀ fànàbì irú àyà ọ̀rọ̀rùn ń bẹ àyà kásọ̀ kan ń bẹ ẹ̀ ní kà yẹn àyà ojú ogun tànàbì gan ìsá tànàbì ò lò tó fi jáde láyé ńgbà tí ò sógun mọ́ ilẹ̀ yẹn ò mọ lọ lò lásìkò àlàáfíà àyà tànàbì lò lásìkò àlàáfíà ẹ̀ ló àfibẹ́ dá gbogbo ẹ̀rù
ẹ ṣépè fẹ́lẹ́sìn Christianity, ẹ ṣépè fún mùsùlùmí, gbogbo àwọn àfáà àgbà gbogbo wọn lẹ fẹ́ létán kò nú ẹ̀sìn, ẹ wá ṣetán ẹlẹ́bọ́lọ́n dáadáa ṣàgálítà náà fún sáká fi mọ́ ìran Yorùbá. Ẹ dákun ẹ jẹ́ ká rò kínní kan, àwa la níjọba tí ń bẹ́ẹ̀ lẹ́nu President Tinubu. Ẹ gbìyànjú ẹ má jẹ́ ó dìgbà tí ìran Yorùbá bá ń revenge, ẹ má jẹ́ ó dìgbà tí ìran kan bá ń dìde sí ìran kan kí solution tó dé, torí bí kínní yìí ṣe ń bá a lọ yìí yóò di ti tribe kọ̀ọ̀kan mọ̀ dìde síra wọn o. Tí a bá bẹ̀rẹ̀ sí dìde síra wọn tribal war dé nìyẹn o. Lèmi fi fàsìkò yìí sọ fún àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ ní àwọn apá bòmíì ní Nàìjíríà tí kìí ṣe ilẹ̀ Yorùbá, ẹ má fẹsẹ̀ ẹ̀yìn délé o. Ọlọ́run ló mọ̀pin ọ̀rọ̀. Yorùbá ní nǹkan bẹ́ẹ̀ bí kóbìnrin ó sọ fún yàn pé yá ara ni máa ṣe ìtù ibi ó bá lè ṣe dé. Ó ṣe ra ń wà, ó ṣe ra ń tú, ó ní kí ló tí ì ṣe. Tó bẹ̀rẹ̀ tó kọ̀ntínú ọ̀fẹ́ pa ni o. Ọlọ́run ló mọ tí ó gbẹ̀yìn tí ń ṣẹlẹ̀ bọ̀ tí ò dúró yìí. Òjò tó rọ̀rọ̀rọ̀rọ̀ tí ò dá, Ọlọ́run nìkan ló sì mọ iye ẹni tó jù yẹn pa. Ẹ má jẹ́ ó di tribal war torí bá ṣe ń bá lọ yìí. Tó bá dé level kan, ìran Yorùbá lè dìde sáwọn Haúsá Fúlàní lè dìde sáwọn míì nínú wọn náà tí wọ́n believe pa wọn ní í ṣe. Ìran Ìgbò lè dìde tó bá di time yẹn civil war mi ń bọ̀ nìyẹn. Kò ní jẹ́ bẹ́ẹ̀ nígbà tí Yorùbá ń bẹ lórí ipò. Àmàdùà lásán ò lè ràn ká sì sẹ́tọ̀ ni ó mú wàhálà ni ó bá nílé lọ. Ọlọ́run dákun ṣàánú àwa, máa wò wá níran. Ọlọ́run dákun ṣàánú àwa, máa wò wá níran. Torí wípé Báfẹ́fẹ́ bá fẹ́ láfẹ̀jù, igi oko lè wó. ó lè wò Bí dààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù, ẹ̀mí ẹ̀dá lè pin. ó lè pin. Ọlọ́run dákun ṣàánú àwa. Máa wò wá níran. Ẹ̀yin onírẹ́díkù ideology, mo tún dé sí yín lọ́rùn. Àní fi yín lọ́rùn lẹ̀. Àṣẹ ẹ̀ ní tìjú fa. Ẹsẹ̀ yá arìndìn òpònú báyìí. À ń pariwo pé ọ̀rọ̀ ẹnu yín ló dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá. Ẹ wá gbọ́ tí láwọn bandit sọ yí pé ọ̀rọ̀ sẹ̀ríà kò sínú tá a béèrè o, ẹ sì ń trust wọn. Ṣé wọ́n gbèyàn bẹ́ẹ̀ rí kán má gbowó sá? Kán sì fi ilẹ̀ free láì jẹ́ pọ́lọ́run ló yọ ń tàn fúnra rẹ̀. Lẹ wá ń celebrate pé wọ́n ní sẹ̀ríà ò sí ń bẹ̀. Ẹ celebrate pààrọ̀ ọmọgbà. Ó lè jọmọ tí ní bẹ́ẹ̀ kó jẹ́ pé lórí ọ̀rọ̀ sẹ̀ríà nìkan lẹ́wàá àràngún apá sí pé yes wọ́n ti ní sí ṣe sẹ̀ríà. Ẹ ti gbàgbé àwọn tí wọ́n kó ń Kwara State, àwọn tí wọ́n pa, tí àwọn táwọn aráàlú sìnkú tí wọ́n ló sùn àwọn. Ebi nítorí pé ẹnìkan wá join radical ideology yín náà ni, the same ideology náà ni. Ebi náà ni nígbà Ọlọ́run sì gbèdé ìlú bí tẹ́ ti ń fẹnu yàrá sọ́bẹ̀ lórí irọ́ upon nothing. Ibẹ̀ ni àkọ́kọ́ yìí tí kan tó máa wá fẹ́ wọlé Yorùbá mi. Ojú yẹn ọ̀dà bí ẹ̀yin radical ideology ẹ lọ ronú. Àwọn kan bẹ nínú ènìyàn. Anaso alfun mini unka wahid. In bẹnu èèyàn ẹyọ kan tó wọ̀ tí èèyàn 1000. Ànábì gbárí gan sallallahu alayhi wa sallam. Smart leader lọ́lọ́run fún àwa Mùsùlùmí. Sallallahu alayhi wa sallam. Ànábì máa ń ronú jinlẹ̀ gan. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Àwọn kan bẹnu ayé tí wọ́n dàbí celebrity. Tí majority wọn yọra wọn kọ̀ọ̀kan ní Islam tán dẹ̀ announce. Ẹ mọ̀ pàdánwò ní fún Islam. Celebrity ẹyọ kan tó bá yọ má fojú pọ̀hún nìkan ni o. Àwọn tó yọ lẹ́yìn ẹ̀ pọ̀ o. It's like kí Davido kó ló ń di Mùsùlùmí lẹ́ni. Ṣé ẹ mọ iye ọ̀dọ́ tí ó bá wò? It's like kí ọlọ́mọjà arírú ẹ̀ àpadà síbú òní kan. It's like kí ọba orin Saidi kó lóun ò ṣe Islam wọn. Ṣé ẹ mọ iye mílíọ̀nù èèyàn tí ó tẹ̀lé? Àwọn tí wọ́n ń dictate ọpọlọ èèyàn. Àwọn kọ̀ọ̀kan yọ jáde. Ẹ̀dẹ̀ ignore incident yẹn kíkẹ́ wa náà sọ yí pé Islam bá wò. A'udhu billahi. Ọlọ́run níjọ́ ọ̀rá padà sí ibùdó ẹ̀. Ẹ mọ̀ yí pé millions èèyàn ni ó tẹ̀lé wọn ni. Ànábì máa yírú wọn nígbà ànábì ń bẹ láyé. Tí wọ́n bẹ̀rẹ̀ sí hàn ànábì léèmọ̀. Àwọn ọ̀tá Islam fúnra ànábì ṣàdúrà ń kọ̀kọ̀. Ó tún wá ṣàdúrà yẹn ní gbangba. Àdúrà wo lànábì ń ṣe? Ànábì ń ṣàdúrà pé Allahumma a'iz Islam bi ahadi umarain. Allahumma a'iz Islam bi ahadi umarain. Àwọn Umaru méjì kan bẹ́ ìlú yìí. Wọ́n burú Buhaya. Èkan bẹ́nu wọn tó lówó tó ní connection nínú àwọn mẹ́gàjì ìlú lọ́wà. Nítọ́ bá ní òní ṣeéṣe kò ní ṣeéṣe. Ọ̀kan bẹ́nu wọn Ọlọ́run bùn lágbára ọmọ ìgboro. Mi pé nítọ́gì o, mi ìdẹ̀ pé lọ́mọ ìgboro o.
Ọlọ́run bùn lágbára bẹ́ẹ̀ tó jẹ́ pé tóun nìkan bá fèsì 100 èèyàn wọn á fẹ̀yìn lẹ̀ fún ni. Òun ló sòfin pé yín gbọ́dọ̀ gbọ́kà ìpèrún mọ́. Ìrun pípé sì fẹ́ dúró lóòótọ́. Ànábì wá bí Ọlọ́run lé lórí pé Ọlọ́run ọ̀kan nínú àwọn Umaru méjèèjì yìí yọ̀ọ̀dá rẹ̀ fún mi náà. Yọ̀ọ̀dá rẹ̀ lọ́nà wá yọ̀ọ̀dá Umar bun al-Khattab. Umar tó padà wá di khalifa ẹlẹ́ẹ̀kejì. Ọ̀dà Islam láàmú. Ànábì mọ pàtàkì rẹ̀. Umaru èsàfà. Umaru èsè olówó tó lọ dáindáin. Bẹ̀tọ̀kùnrin kan láàrin ẹgbẹ̀rún ọkùnrin. Kì í sọkùnrin tí ò bá sọkùnrin lé ní Sayyidina Umar. Ó wá gba Islam nígbà tádúrà ó gbà. Ó bínú lọ bá àbúrò ẹ̀ nílé lọ́wọ́ bá ti ń ka Kùránì lọ́wọ́. Ó ti believe pé òun ó lù lálùpá ni. Lọ́wọ́ farabalẹ̀ lọ́gbọ́n tí ń kà pé yé sẹ́ńtì ẹni yìí gbé wá ní. Ibẹ̀ ló ti gba Islam. Ó wá lọ bá wọn bí àwọn mùsùlùmí tí ń pèrun. Wọ́n wá mú kèrègbè wọ́n ń dàbò ẹnu káriwo orun yẹn ó má bàa hàn sókè káwọn ọ̀tá ó má bàa gbọ́ kán má wàá pa wọ́n síbẹ̀. Umaru débẹ̀ kèrègbè yẹn ló gbà lọ́wọ́ fọmọ́lẹ̀ wáì. Ó ní ashadu an la ilaha illallah. Ó di mùsùlùmí látòní lọ. Ẹni wọ́n bá bí bá ẹ̀dá akọ́jáde pèrun kọ́ lálẹ́. Wọ́n pèrun sánmọ̀ là. Àwọn ọ̀tá ń sáré bọ̀ báyìí wọ́n rí Umaru wájú mọ́ nǹkan dùkúrọ̀ padà ní. Ebi Umaru òun lọ apàdà sọ̀ksídì Ànábì. Tó padà dìkan náà àwọn kòlàfà. Kí ni ìṣẹ́yìn táyì máa ń fojú di àwọn èèyàn? Tẹ́ẹ̀mọ̀ á sọ pé tó bá kó ń bẹ̀ ọkọ̀ Ìsìláàmù ti kún. Lóòótọ́ Ìsìláàmù ni èrò ń pọ̀ jù lẹ́yìn ẹ̀ lọ Google rẹ̀. The fastest growing religion in the world is Islam. It's true. Tó o bá kú lórí Google tó ń lọ sórí kí ni ti ń pè é ọ̀kan tó wà tá a tó máa fi ń lọ sórí Mẹ́tà. Bó bá kú lórí Mẹ́tà tó ń lọ orí omi kódà tó ń lórí Wikipedia yóò sọ fún ẹ pé Islam is the fastest growing religion in the world. Àmọ́ bí ṣe ń grow yẹn ṣé bẹ́ẹ̀ ni ń grow nílẹ̀ Yorùbá. Retrogression ni result ẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ́mọ. Ẹ ń lé àwọn gbajúmọ̀ kó nínú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ ń lé wọn tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ́mọ pẹ̀lú ìdájọ́ kankan bí ẹni báyìí lẹ́ẹ̀dájọ́ tẹ́ ẹ mọ̀ dájọ́ tẹ́ ẹ mọ̀ ranjú tẹ́ ẹ mọ̀ dájọ́ bí ẹni pé lẹ́yìn tẹ́ ẹ wí kò sí solution míì mọ́. Ẹ̀yin onídàájọ́ Ọlọ́run ní apá bí ẹni pé Ọlọ́run ò tiẹ̀ sọ̀rọ̀ àánú kí lọ́lọ́run jẹ́ ọba àánú sí tó bá jẹ́ pé pípa ẹ ti jẹ́ kán sọ Islam dẹ̀sìn pípa ní wọ́n fi líǹkì yín pọ̀ mọ́ àwọn tí wọ́n pààyàn nílùú wọ́n líǹkì yín pẹ̀lú àwọn tó wá dúnbó èèyàn. Àwọn celebrity kan bẹ tó jẹ́ pé òórùn àkàrà wọn ṣe é jẹ̀kọ fún ẹ̀sìn tí wọ́n bá ń bẹ́ẹ̀ gbogbo bàbá wa tí wọ́n pilẹ̀ Islam nílẹ̀ Yorùbá rahimahumullahu jami'an Ọlọ́run bá yọ́nú sábọ̀ gbogbo wọn sí wọn lọ́mọ àlìjẹ́nnà mójú kò nílà ìfi wọn Ọlọ́run wọ́n gbìyànjú pọ̀. Bàbá wa Muhammad bàbá wa ọdẹ́rìn lọ ebi bó ṣe gbóná tó kó tó gba Islam mọ̀ yìí kó gbóná gan ni wọ́n rìláàsì fún ni àtàwọn èèyàn ńláńlá mi alágbára nílẹ̀ Yorùbá ẹ jẹ́ n fún yín lọ́kàn ojúde ọba níjẹ̀bú òde mọ̀ pé wisdom làwọn bàbá wa ní àfi relax fún bàbá tó ń tọ́ da ojúde ọba lẹ̀ olówó ni ọlọ́lá ni ó wá fẹ́ ìyàwó tó pọ̀ ìyàwó tó fẹ́ kọjá 4 làwọn ẹlẹ́sìn Christianity ti ń ṣe tàbáwọn traditionalist mìíràn ti tàn yẹn mọ́ náà wá sọ fún pé Christianity náà ló láti jẹ́ ó lè fẹ́ ìyàwó jẹyọ kan lọ èmi ládùúrọ̀ látọ́lọ́ ṣe fún mi làwọn ẹlẹ́sìn Islam bá gbé sí wọ̀lú ní bá ṣe wá sí fún ó ní bá tẹ̀lẹ́sìn yín àmọ́ ìyàwó tí mo ní kọjá 4 wọn lọ́lọ́run ò bínú sí Ọlọ́run yọ̀ọ̀dá rẹ̀ lóòótọ́ 4 ni Islam ní kẹ́ni kọ̀ọ̀kan ó fẹ́ àmọ́ máa ṣe Islam lọ kọ́ ọmọ wá àwọn èèwọ̀ lọ́wọ́ máa yọ kúrò tí ó fi reduce sí 4 bí ó sì reduce sí 4 ìwà àtọ́lọ́run ní Ọlọ́run ṣàforíjì fún ẹ. Bí bàbá yẹn ṣe gba Islam nù ló wá dijọ́ kejì Iléyá àbẹ́jọ́ kẹta Iléyá ló wá gẹ̀ẹ́sìn ní lọ dúpẹ́ lọ́dọ̀ Àwùjalẹ̀ ìgbà náà Balógun bàbá Balógun Kúkù ń lọ dúpẹ́ lọ́dọ̀ bàbá wa Àwùjalẹ̀ ìgbà náà ń lọ di àṣà ojúde ọba dèní ọgbọ́n ni wọ́n fi manage ẹ wo bàbá yẹn yọkan ẹ wá dúró ìlú Ìjẹ̀bú tó sọ di mùsùlùmí ìlú Ìjẹ̀bú ẹ mọ̀ bí wọ́n ṣe gbóná tó tẹ̀lé ni gbogbo ẹ̀yin ẹ̀yin bá ti wá rí bàbá lè lọ́kọ́ náà lọ ọkọ̀ Islam ti kún kíni àfẹ́rẹ́dẹ̀rẹ̀ díẹ̀ nínú Islam gbogbo ẹni tí sì ń sọ̀rọ̀ yìí fámìlì wọn gangan wọn rí control tán rí control tán ìbẹ́nu ẹbí yín tí ń ṣe tó burú ju táwọn èèyàn yìí lọ. Ẹ take care for example nígbà tí mo gbọ́ ti Abdulateef Adétìméjì tó bí bẹ̀ta táwọn tọ̀hún ti ń drag ẹ̀ mo retí pé yẹ káàfà kan jáde
kó wá sọ̀rọ̀ kó tiẹ̀ fi support ẹ̀ láì attack àwọn ẹlẹ́sìn kejì yẹn. Àwọn celebrity nìyẹn, àwọn tí ń tẹ̀lé wọn ò kéré nú ayé, àfáà tó wà lẹ́nu yẹn náà. Gbogbo wa dákẹ́ ni o. Tó èmi dákẹ́ nítorí kíkiní yẹn ọmọ di dragging. Mo fẹ́ jáde, mo wá wò pé tá a bá jáde lásìkò yìí wọ́n continue dragging yìí lórí arákùnrin yìí. Pẹ̀lú àwọn bẹ́ta alálùbáríkà tọ́lọ́mbùn yìí, Abdulsamad, Abdulrahman, Abdulrahim, àti Abdulrakib. Àwọn ọmọ náà Ọlọ́run jẹ́ kan lálùbáríkà. Àmín. Bákan náà, ẹ wo gbà tí K1 the ultimate kó bínú níjọ́ ìsìnkú ìyá ẹ wo ọwọ́ táwa àfáàfin mu kí ló dé? Kí ló dé? Olórin ni wọ́n, lè expect wọn kì í ṣàfáà náà. A manage wọn ni, àwọn kan bẹ òun ọbẹ̀ wọn láfi jàmàlà, a manage wọn nú ẹ̀sìn ni. King Saheed Òṣùpá lẹ́nujọ́ mẹ́ta yìí, ọ̀tọ̀ ni tó sọ ká tó jáde ká tó explain pé rárá Saheed ò wọ́ Kùránì lẹ̀ o. Kò wọ́ Kùránì lẹ̀ bí ṣe wulẹ̀ kó mọ. Àwọn kan jáde lórí Paso náà, mo retí káwọn àfáà tí wọ́n ń jẹ lára Paso kán rọ jáde pé never ẹ má bàa ló kọjẹ́ ààrẹ nìkan. Àmọ́ tá a bá rí nǹkan mistake kékeré tọ́jọ́ mọ́tẹ̀sìn, majority wa ni ọmọ aranjú. Yọ́ ọmọ aranjú ni bí ojú ọ̀bọ. Kí ló dé? Sẹ́yìn lọ́lọ́run gbé Ìsìláàmù rán ni fadhakir fainaka mudhakir lasta alayhim bimusaitir. Tí Koko Zaria ń ló tó ṣẹlẹ̀ yìí. A gbọ́ lẹ́nu rẹ̀ kó wí, àmọ́ gbogbo alárí ráìtọ̀. Bó bá jódodo ni, bó já jẹ́rọ́ ni, Ọlọ́run nìkan ló mọ̀. Àmọ́ tó bá lọ jódodo. Àwọn tí ẹ bá mọ nọ́mbà Koko Zaria, ẹ dákun ẹ fọwọ́dù ẹ̀ sí mi. A nídìí àti sisi Ọlọ́run lára ọmọkùnrin yẹn. Òun náà níṣẹ́ tí ń ṣe fún Islam. Àwọn nǹkan kan lójú. Ẹ wo ẹnìjọ́ mẹ́ta ìta ń dáhùn question tó rú àwọn èèyàn lójú. Mo ti rí èèyàn méjì tí wọ́n ti sọ pé àwọn ti padà sínú Islam. Látara ń tàn clear pé bí wọ́n ṣe káyà Kùránì yẹn kọ́ lórí ntọ́fà nìyí o. At least mo ti rí èèyàn méjì tí wọ́n ti padà sínú Islam. Kódà mo rí èèyàn ńlá kan tó ní dandan àfi ká wá kírun nílé, mi ò tí ì ráyè tiẹ̀. Koko Zaria wọ́n kàn bí right up yẹn, wọ́n lọ́rùn ti fẹ̀sìn ogun yẹn sílẹ̀. Gbogbo ìgbà tí Koko Zaria ń sọ ọ̀rọ̀ tí ò tẹ́ fi mọ̀ yí pé nǹkan kan ń dùn lẹ́mìí, àwọn nǹkan kan ò yé, ẹ fi sùúrù explain fún un. Koko Zaria ò tí kú ònú Islam, á tún ọ̀rọ̀ sọ inshallah. Ó padà sínú Islam àti wà àtọmọ rẹ̀ tó ṣe wàlímà, ẹbí ẹ ò ní kú nínú Islam. Àmín. Bó bá ń wo àwọn tí wọ́n jẹ́ èèyàn bú máa wọ àwọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ náà. Bẹ́yìn ó bá tiẹ̀ sọ yí pé gbogbo yín la gbọ́dọ̀ má dán wò lẹ́kọ̀ọ́ pé everybody ó di mùsùlùmí lẹ́ẹ̀kan náà. Èkó àtẹ̀gbá tó bá dọ̀rọ̀ kámíìsì kìíní ìmára wọn, kámíìsì ẹ̀ lọ́tún, mùsùlùmí díẹ̀, àwọn oníbílẹ̀ díẹ̀, Èkó àtẹ̀gbá wọn máa burú gan bẹ̀ fa. A manage ara wa ni. Ìgbà tí wọ́n sọ pé population mùsùlùmí ló pọ̀ jù tẹ́lẹ̀, ẹ mọ̀ pé bàbá wa manage a lot of things. Majority àwọn ọmọ oníṣẹ̀ṣe tẹ́ ẹ̀kọ́ ń kéwú, ẹ bá wọn ni wọ́n ń jáde tí wọ́n attack yín sí. Tí wọ́n attack yín burúkú. Àwa tá kẹ́kọ̀ọ́ tá rìn jìnnà láyé lèyàn mọ̀ yìí pé ìtarakùnrin yìí ń sọ yìí kò gẹ̀ẹ́tì ẹ̀, ọ̀tọ̀ ní tọ́lọ́run wí, ọ̀tọ̀ ní nǹkan tí ń sọ. Ọ̀tọ̀ ní tọ́lọ́run wí, ọ̀tọ̀ ní nǹkan tí ń sọ. Wàláhì mo fi Ọlọ́run búra. Mo rẹ́ nìkan tó dárúkọ mi ní ó jẹ́ ń sọ ilé. Oníkanníká kí ó gba góòdù ọ̀jáde kọ́ fọlọ́run búra. Ká ní Sèkáù bá succeed pé inú òun ò ní dùn sí. Kí ló fẹ́ múnú mi dùn sí? Apanijayé tí ó wá succeed pé ó ń gbàjọba ìlú kan. Èmi náà máa sọ wípé Islam no. Nítorí mú Saudi Arabia tí ò gbarú ẹ̀ láàyè, kí ló mẹ́mi tó mi ó gbà láàyè? Allah. Gbogbo ẹ̀ mọ̀ wípé Saudi Arabia, Bin Laden, ebí ọmọ ìlú Saudi Arabia ni, gbogbo ara ni wọ́n fi bàjá, gbogbo ẹ̀mí ni wọ́n fi bàjá. Kọ́ wa lóhun òun ní kọ́ńtì kan, wọ́n tó bá kọ́ńtì yẹn náà jà, torí wọ́n mọ̀ pé ìbàjẹ́ yẹn ó máa pọ̀ sí ni. Bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ tiwa náà, irú àwọn yẹn wọ́n lè sọ pé àwọn gbé òfin kan dé, la fi ń sọ fún wọn pé ẹ jẹ́ á máa manage constitution Nàìjíríà tá ń lò, ẹ jẹ́ á máa manage ẹ̀ lọ, ẹ̀yin tẹ́ fẹ́ gbé ṣẹ̀ríà wá yẹn ní hidden agenda. Ṣẹ̀ríà àtọ̀dọ̀ Ọlọ́run yàtọ̀ sílẹ̀ tẹ́yìn propagate. Tẹ́ bá dẹ̀ fẹ́ sọ fún wa pé tẹ́yìn ń pariwo yìí, ọ bẹ́tà ẹ proof ẹ̀ hàn wá pé ilẹ̀ Haúsá tí wọ́n ti ń ṣe ṣẹ̀ríà látijọ́ yìí, ẹ proof ẹ̀ hàn wá pé ọ bẹ́tà ilẹ̀ Yorùbá nínú ọ̀rọ̀ àlàáfíà. Ṣebí ṣẹ̀ríà ni ń lò ní Saudi Arabia, kí ló dé tẹ́yìn dé Saudi Arabia tẹ́ fẹ́ kó bẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ ńbẹ̀, pẹ̀lú ìfẹ́ tí ń bẹ ńbẹ̀? Kí ló dé tẹ́ wọ Dubai tẹ́ fẹ́ wálé mọ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, pẹ̀lú development tẹ́ rí ńbẹ̀? Kí ló dé tẹ́ dé Qatar, ebi ṣẹ̀ríà yìí náà ń lò? Kí ló dé tẹ́ dé Oman tẹ́ fẹ́ kúrò, ebi ṣẹ̀ríà yìí náà ń lò? Kí ló dé tẹ́ dé Kuwait tẹ́ fẹ́ kúrò, kí ló dé tẹ́ dé Jordan, ebi ṣẹ̀ríà yìí náà?
ṣẹ̀ríà fún àwọn nífọ̀kànbalẹ̀ ẹ̀sìn kọ́ ló mátà ẹni tó bá gbé ẹ̀sìn dání ń ló mátà ìwà personal idiosyncrasy ìwà àdámọ́ ìwà èèyàn láti inú oyún yóò hàn lára ẹ̀sìn téèyàn ń ṣe ẹni wọ́n bá bí ire tí wọ́n fàánú bí àánú ní ó fi ṣẹ̀sìn ẹni wọ́n bá fi ìkà bí ìkà ní ó fi ṣẹ̀sìn sẹ́rù àwọn alákatakítí sẹ́rù pápá kan wọn náà ò sínú Christianity wọ́n bẹ́ẹ̀ ṣé wọn ò sínú traditionalist ni wọ́n bẹ́ẹ̀ ọ̀pọ̀ nǹkan wà ní Islam tí ò yí ọ̀pọ̀ àwọn èèyàn o Ọlọ́run dákun ṣàánú àwa mọ̀ wá níhàn Ọlọ́run àwọn tí wọ́n wá ń dá gbogbo eléyìí wò ẹ mọ̀ kinní kan àwọn mùsùlùmí tí wọ́n pera àwọn mùsùlùmí tí Islam wọn ò pé ẹ àtáàkì wọn especially àwọn celebrity ẹ àtáàkì wọn kẹ́ lè fi mẹ́kẹ́ orúkọ àmọ́ tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn olóṣèlú táwọn ètò ẹ ṣe mùsùlùmí ẹ sì sọ̀rọ̀ ayé dọ̀dẹ̀ lábẹ́ wọn ẹ bá dọ́dọ̀ àwọn sẹ́nétọ̀ ẹ̀yin tá ìrìnàjò kankan bí ẹ̀wà alágbàdo yìí ẹ jẹ́ ń tù lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn mínísítà ẹ jẹ́ ń tù ẹ bá dọ́dọ̀ pírẹsidẹ́ǹtì ẹ jẹ́ ń tù bẹ́ẹ̀ bá dọ́dọ̀ fáìsì ẹ jẹ́ ń tù ẹ bá dọ́dọ̀ àwọn gómìnà tí wọ́n ṣe mùsùlùmí ẹ jẹ́ ń tù ẹ mọ̀ nígbà náà pé ọ̀kan náà gbogbo wa àmọ́ tẹ́ ẹ bá sí ń bẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹnu tú gbogbo wa ká làwùkánà lè kálíbì máa lum máa náà já sátì. làlákàbù bí kálíbì dìní jìlálà. làlákàbù bí kálíbì dìní jìlálà. làwùkánà lè kálíbì máa lum. làwùkánà lè kálíbì máa lum. ẹ mọ̀ kí ni kan kò sí iye ìbálòrúkọ jẹ́ tẹ́ ẹ lè ṣe fún akéwùgbà gold ọmọ akéwùgbà ẹrú kò lè mú fún mi ànẹ́ǹjì. àìmọye ìbálòrúkọ jẹ́ tẹ́ ti ṣe sẹ́yìn gbogbo eléyìí tẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ Erémọdé ni ẹ kọ̀nsídà rẹ̀ sáwọn eléyìí tẹ́ ti ṣe sẹ́yìn ẹ gbìyànjú láti bà orúkọ yẹn jẹ́ Ọlọ́run ní òfin yín ṣe ẹ gbogbo bàjẹ́ tẹ́ bá tún plan ẹ máa kó jáde kò ní mí ní ìmí tẹ́ rí wò mí ìwò bẹ́ẹ̀ mi ò dẹ̀ rí wò mi ò dẹ̀ lésì fẹ́ ní bọ́ọ̀dì làwùkánà lè kálíbì máa lóhun ajá lásán bó ṣe jẹ́ pé ń rùn tẹ́gbẹ́ kún ara ajá tó yẹn tẹ́ ẹ bá rí dọ́là lára ajá ìsìn lẹ́pẹ́ lájà àdínì púpọ̀ ajá àdínì lọ́dà ọ̀hún eléyìí ìsajá lásán ti dájá àdínì lẹ́wì àmọ́ àwọn tó wọ̀ sí dájá lọ́tẹ̀ ń bá ṣe ẹ sì ń dé ta ẹni tí ń kírun ẹ ń pè ń kèfèrí ẹni tí ń gbàwẹ̀ ẹ ń pè ń kèfèrí ẹ ń pè wọ́n lọ́mọ náà ẹ fi àṣẹ ìsìláàmù bí ìsìláàmù stone age ẹ ń pé ká máa fi ìka mẹ́ta jẹun ìka mẹ́ta ẹ sì ń lo fóònù ní this computer age ní this technological age ẹ ń lo nǹkan ọ̀làjú ẹ tún ní àmọ́ fi ìka mẹ́ta jẹun ẹni wọ́n máa dúnbó èèyàn ẹni wọ́n máa pààyàn Islam kọ́ nìyẹn ẹ̀yin lẹ́mọ́ bí táyà tí rí yẹn gbé wá làwùkánà lè kálíbì máa lóhun máa nàjà ẹ̀yin gbogbo ọ̀ràn Yorùbá ọ̀kan ni wá ẹ má jẹ́ wọn pé wa lọ́tọ̀ọ̀tọ̀ Christian inú wa traditionalist inú wa mùsùlùmí inú wa ọ̀kan ni wá èmi ń ṣèléyá mo rá àwọn tí ẹ wá bá mi ṣèléyá tí mo dẹ̀ sí wọn lálejò tí ẹ jẹ́ olórí ẹlẹ́sìn Christianity àwọn kan ṣe Christmas èmi náà lọ kí wọn náà iná tó bá ní tó fi mí sí jẹ́ mọ nọ́mbà abẹ kí n wá bẹ̀ Ọlọ́run kó jù wọ́ ọ́nà látàyè lọ ẹ̀yin ọba yé jẹ́ ẹ̀yin ka òpònú afọ́kùnrin kí n fi parí sáìtì yẹn sẹ́ẹ̀mọ̀ wípé àwọn olórìṣà wọ́n ń bẹ nílẹ̀ Haúsá fa mo lè ka ibi tí egúngún wà ibi tí òrìṣà omi wà àtàwọn oríṣiríṣi mo lè ka 21 tí mo bá ní time with proof with date ìjọ tí wọ́n máa ń sòrìṣà wọn àwọn dẹ̀ manage àwọn olórìṣà wọn wọn jẹ́ kó dìjà àwọn àtàwọn ẹlẹ́sìn Christianity náà máa ń sábà ní kanta àwọn ẹlẹ́sìn Christianity yẹn náà dẹ̀ ni wọ́n dẹ̀ ti manage ara wọn torí wọ́n rí pé àwọn need population táwọn bá fẹ́ control Nigeria population yẹn ṣe pàtàkì wọ́n manage ara wọn ẹ̀yin tẹ́ wá fẹ́ copy wọn tí ì ṣe pé Saudi lẹ́ ń copy ẹ̀yin tẹ́ fẹ́ copy wọn ẹ̀yin wá débì gbogbo àwọn tẹ́ ẹjọ́ jẹ́ran Yorùbá lẹ́ ń tigi bọ̀ lójú babaláwo leléyìí Òǹṣàngó leléyìí pásítọ̀ leléyìí ọmọ náà leléyìí ọmọ tẹ́ ẹ̀ tí ì mọ ibi títí yín kan ó kan gùn sí tí ó kan gùn sí. kí ló dé ṣé wọn à sọ fún yín pé òrìṣà pọ̀ ń bẹ̀ yẹn náà ni wọ́n ń sọ òrìṣà gan. ẹ lọ wádìí kíní omi Argungu ẹ lọ wádìí kíní ìpìlẹ̀ rẹ̀ ẹ lọ wádìí àwọn ọ̀ràn tí wọ́n sì ń bọ́dẹ̀ ní àárọ̀ àwọn ọ̀ràn tí wọ́n bọ Argungu wọn kì í jẹ ewúrẹ́ wọ́n gbàgbọ́ pé táwọn bá jẹ ewúrẹ́ gbogbo ara àwọn ọmọ ṣì ní bí ìgbà tásán ṣì ẹ lọ wádìí gbogbo ìjọba ní bá wọn celebrate Argungu àwọn kan náà ń bẹ láwọn oko Kánò àwọn kan ń bẹ láwọn oko Sókótó àwọn kan ń bẹ káàkiri lọ́fọ́n káyé ni wọ́n manage tiwọn wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi Islam hàn wọ́n ní majority fi ń gba Islam ẹ̀yin ń gbé wá nígbè wèrè làwọn náà fi ń dá padà fún yín nígbè òpònú
ẹ jẹ́ á fi ọpọlọ ká fi tó ẹ̀sìn nítorí èní kọ́ nítorí ọ̀la ni ṣàgáltà náà fúsákà fi máa